Alhaji Barrister lórí gbóyè sí fújì ìyẹn ò ní àríyànjiyàn nínú ẹni tó bá sọ pé nìkan kọ fújì tẹ́lẹ̀ ìrọ́ ló ń tọ̀ pa bóyá kò mọ̀ tán. orúkọ mi ò yí padà o orúkọ mi ò yí padà o alájà kan gbé wáyídì ilé mi ń jẹ́ ọmọ ajíbọ́sìn lólùyọ̀ lélé ọmọ màmá ẹlẹ́wà tútù lọ́jà ọba àkànwé kọ́ o ìdí iṣẹ́ orin ìdí iṣẹ́ orin ìdí iṣẹ́ orin láàmọ̀ mi sí afẹ́jú òní fújì Babátúndé ó ti pẹ́ ó dẹ̀ ti pẹ́ ó ti pẹ́ ó dẹ̀ ti pẹ́ ta ti ń bá kíní ọ̀hún bọ̀ wá o adúpẹ́ fọba aláwo rábí ibi tá a bẹ̀rẹ̀ fújì náà dé o ọpẹ́ ló yọ ọlọ́run ọba mo tún dé akọgbẹ́ o mo tún dé oríṣi ń bẹ èdè wà nílẹ̀ o bó bá jẹ́ torí tó pa o ẹran ní sí wà ìdí o akọgbẹ́. Gẹ́gẹ́ bí ọmọ ilé kéwú abẹ̀rẹ̀ láti Madrasat Islamic School ní 1971 71 yẹn gangan a ti wà ní ilé kéwú láti bí 69 70 so 71 yẹn gangan òun làwọn tí àjọ bẹ̀rẹ̀ eré wéré tó wọ́n wá pè mí bí captain wa ẹ̀ tó jẹ́ captain fún wọn gbà náà late Alhaji Lateef Olówóẹ̀gbá wọ́n wá síbi Lailatul Qadri Mólídì Nàbí yìí tá máa ń ṣe ní mosque wa torí mọ́ṣálá àjọwà ládùúgbò ni so wọ́n wò pé dàpọ̀ mo ní tálẹ́ǹtì orin ohun bẹ Ọlọ́run dẹ̀ tó fún wa ní ọgbọ́n àti òye so bọ́n ṣe wá pè mí nìyẹn so èmi dẹ̀ ń gbé lọ́dọ̀ brother mi gbà yẹn so wọ́n ní brother mi ní àwọn ò lè fi mí sílẹ̀ fún àwọn oní ajísàrí ajíwèrè nítorí pé oríṣiríṣi nǹkan náà máa ń gbọ́ nípa ọ̀rọ̀ ajísàrí especially tó bá ti dàsìkò competition pé a lọ ń ṣe aládùúgbò sádùúgbò ká lọ kọ́ nípa pàfẹ́ gba kọ́ọ̀pù wọn á mú ẹlòmíín wọn aṣalágàdàgodo wọn á mú wọn lóhùn wọn á dé wọn lákàràbà oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ ni ó máa ń ṣẹlẹ̀ lásìkò yẹn ìyẹn ni brother mi fi reject pé àwọn ò gbà that 1971 ara wọn tó bá brother mi sọ̀rọ̀ pé ok ẹ tiẹ̀ jẹ́ kí ọmọdé náà kó try talent ẹ̀ nǹkan kan bẹ́ẹ̀ ṣá so wọ́n ṣe gbà nìyẹn ó yìí di pé àbẹ̀rẹ̀ sí jíwèrè nìyẹn 71 72 73 gbòdì 74 àwọn Alhaji Barrister wọ́n ṣe rẹ́kọ̀dù a rí i pé wọ́n ti change orin tá a jọ ń kọ ní wéré tẹ́lẹ̀tẹ́lẹ̀ sákárà nǹkankan torí pé sákárà náà la fi ń jíwèrè yẹn kò tí ì sí àpàlà àbí dùdú pápápápá àti ṣẹ̀kẹ̀rẹ̀ tá à ń lò ń gbà yẹn náà nìyẹn so báwa náà ṣe change kind of mistake wá sí fújì nìyẹn láti 74 ìgbà tó máa dé 76 mo ṣe record mi àkọ́kọ́ léyìí tá a fi ṣe remembrance late General Muritala Ramat Mohammed tó jẹ́ head of state tí wọ́n assassinate by that time so a tún pull up láti bá ṣe ṣe record yẹn àwọn fans ti bẹ̀rẹ̀ sí wà so àwa náà ti bẹ̀rẹ̀ sí lọ àwọn òde kéréje ládùúgbò àwọn fẹ́ ṣe kómọ ẹnìkan fẹ́ sílé wọ́n fẹ́ ṣe òkú àbí bàbá máa ń pè wá pé káwa ṣùgbọ́n tó máa fi di bí 77 78 Ọlọ́run ti ń gbé ògo yẹn sókè dáadáa so kó tó wá di 1980 81 yẹn mo lọ sí Mẹ́kà ní 81 83 mo ṣe rẹ́kọ̀dù kejì so àtúnbá eré fàájì yẹn bọ̀ títí tó fi di 1990 91 tí gbogbo nǹkan ti wá boom dáadáa ń gbà yẹn so Ọlọ́run dẹ̀ ń ṣe àánú so títí dè ní àwa lẹ́nu ẹ̀ náà.
late Ìyàndá Sawaba ọlọ́run kó bá mi fọ̀run kẹ́ àjọ wà ládùúgbò ni. Late Àjàdí Aláyàndé àwọn jáde fún Arówóṣọlá, àwọn Oríọlá délé dàbọ̀dá Ìdòwú Ọ̀tọ̀ ẹni tí mo sì wà ó sì wà láyé. Àwọn orí adé yẹn ẹni tó jẹ́ forefront leader wọn bọ̀dá Adélání òun náà ti ṣaláìsí kọ́lọ́n bá mi fọ̀run kẹ́ wọn. So àwọn tó jọ wà lọ́dún then Ẹ̀sàyìndé ó wà láàpá road bàbá Rẹ̀mí Àlùkò àjọ jíwèrè ńgbà ẹ̀ náà ni àdẹ̀jọ wà ládùúgbò ni àpá road làwọn wà mí wà máa kókó. So gbogbo àwọn tí mo dárúkọ yẹn facility Èbúté Mẹ́ta náà wà. So àwọn tàjọ yàtọ̀ sí Barrister àtàlájì Kọ́líńtì o àwọn tó tàjọ jẹ́ contemporary tàjọ wà ládùúgbò àwọn náà nìyẹn. Alhaji Barrister lórí gbóyè sí fújì ìyẹn ò ní àríyànjiyàn nínú. Ẹni tó bá sọ pé nìkan kọ fújì tẹ́lẹ̀ ìrọ́ ló ń tàn pa bóyá kó mọ̀ tán. As far as I'm concerned, at least a kì í ṣe ìkókó mọ́. Now àwọn tí a mọ̀ tá gbọ́njúmọ̀ nígbà yẹn tí wọ́n láwọn kọ fàájì Sákárà ní Sàkálà Ìgbàdé ńkọ Kàsálí Àlàní Sákárà náà ńkọ ní gbogbo àsìkò tá à ń sọ yìí. Kò sẹ́ni kankan tó sọ pé fújì lérè tó ní gbogbo àwọn tá à ń sọ yìí. Barrister ló kọ́ mú nǹkan tó ń pè ní fújì jáde. So náà dẹ̀ ní gbogbo àwọn onífújì lérè là ń tẹ̀lé. Ṣe rí ọ̀rọ̀ fújì tó wà pọ̀ ní wípé kì í ṣe pé fújì nìkan látòrí àwọn bàbá wa àwọn Ẹ̀sàká Òjíndò bá ṣe gbọ́njú bá wọn nìyẹn. Ẹ rí i pé nínú orin Barrister kan ó ní lówe là á sọ̀rọ̀ orin lówe là á sọ̀rọ̀ orin. Ẹ bá pòwe orin ló ti ẹlòmíì. Àwọn Yorùbá dẹ̀ máa sọ wípé ẹlòmíà ní tówe bá jòwe ẹni bá a bá lè sọ̀rọ̀ ajẹ́pẹ́rù ìjà ló ń gbani. Àwọn ibi tí wọ́n gbé ọ̀rọ̀ tí wọ́n gbà ní ará ẹlòmíì náà tó ṣàǹkọ fújì àbí tó ṣeré mi tí ó sì bẹ́ẹ̀ nìkan kan jà tó ṣeré tí ẹ lọ nọ́mbà bó ṣe yẹ kó ṣe. Bọ̀ tí wọ́n bá rí pé èmi náà mo fẹ́ kán mọ̀ mí mo fẹ́ kí wọ́n rí mi wọ́n ní lágbájá ló bú lágbájá yẹn. Àwọn ọ̀pọ̀lọpọ̀ míì ló ń ṣẹlẹ̀ nínú ìjà tó yẹ pé àwọn fáǹsì wa ló kọ́ sí. Ẹni tó kọrin kò dárúkọ ẹnìkan òun kọ́ sọ̀rọ̀ tí ẹni bọ̀ nítorí pé jówe tí wọ́n máa sọ pé jẹ́ kìí ṣe lágbájá báyìí ní lágbájá ń bá wí jẹ́ kìí ṣe tàmẹ̀dù báyìí ní tàmẹ̀dù ń bá wí. So gbogbo nǹkan tá a dẹ̀ ń sọ yìí nì ó ti wà látayébáyé. Bí pé Ọlọ́run gbogbo fújì ga ló jẹ́ kán máa pariwo pé àwọn ní fújì ní kinní ọ̀hún lágbèta Ẹ̀sàká Òjíndò wọn kì í torí fújì onísákárà ni wọn. Alhaji Haruna Ìṣọ̀lá pẹ̀lú Kásùmù Àdìó alápàlà ni wọn. Àyìnlá Ọmọwúrà àtẹ̀rẹ̀ olówó yọ alápàlà ni wọn. So ayé àsìkò tiwọn náà wọ́n lò ó. Bọ̀tí nǹkan tí mo kàn máa sọ gẹ́gẹ́ bí àgbà ní wípé ṣe rí àsìkò tá a wà yìí nítorí yẹ káwa onífújì ká máa fi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni nítorí pé ohun Ọlọ́run ló ṣe wá láàánú tó gbogbo fújì bó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àdúrà àti àwọn yẹn pé ká sọ pé àwọn tó wà nídìí tán kọ́kọ́ bẹ̀rẹ̀ àwọn náà ò dúró wọ́n fi àdúrà wọ́n fi kún pé Ọlọ́run bá gbogbo kìíní yọ ọ̀tá wọn tó débẹ̀ lẹ́nìí sìn wọ́n kàn bá wọn jẹ́ tọ̀ìtọ̀ ní. Àwọn Alhaji Ramoni Akanni wà lẹ́kọ̀ọ́ àwọn Bokosi wà lẹ́kọ̀ọ́ aláwọ̀ èèyàn náà lọ́yọ̀ state a ní wọn ní Ìsẹ́yìn a ní wọn ní Ṣakí a ní wọn ní Ìbàdàn tó jẹ́ pé àwọn onífújì táwọn náà dẹ̀ ní orúkọ tó ń dẹ̀ jágbá onífújì. So kò sí pé bóyá lágbájá kan àbí tàmẹ̀dù kan yàtọ̀ sáwọn ọmọ ọ̀dọ́ ọ̀sẹ̀yìn tó jẹ́ pé àwọn náà wò pé bóyá nítorí lè má wọn lókìkí òun náà ni pé bóyá káwọn ta sí lágbájá àbí káwọn ta sí tàmẹ̀dù. Ọmọdé tó bá dẹ̀ ti fẹ́ dàgbà kò gbọ́dọ̀ gbọ́ pásọ̀nù lọ́wọ́ àgbàlagbà. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan I come in peace. Nítorí wàpò ní wípé ṣe rí pé bóyá ìjà làwọn kan fi dìde yẹn ẹni bá dìde láti bí ìjà Ọlọ́run gbà fún bẹ́ẹ̀ ni. Èmi àti èèyàn kankan ò búra wa rí. Alhaji Wasiu Ayinde àtijọ́ wà donkey years kó tó tẹ̀ di pé ìràwọ̀ dí bó ṣe rí àbúrawárí Sawaba àjọwà Èbúté Mẹ́ta ni
àbúra wa rí kálukú ṣe tiẹ̀ gẹ́gẹ́ bọ́lá ń ṣe ràn bẹ̀t gẹ́gẹ́ bí irú tẹ́sán pé kó ń tà sọ yìí ṣe mọ̀ wọ́n tọrọ bá ṣẹlẹ̀ lágbolé perspective tí kálukú máa fi wo áńgù ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yẹn ọ̀tọ̀ọ̀tọ̀ ni táwọn rò pé bóyá nípa èébú àbí nípa ìjà ló lè mógo kan jáde wẹ́ fún benefit tàwọn tó bá rò bẹ́ẹ̀ but èmi ò rò wípé ó di dandan ó dìgbà tí ń bá bú lágbájá àbó dìgbà tí ń bá sọ̀rọ̀ sítámẹ́lì kó tó di pé ìràwọ̀ tọ́lọ́run bá máa gbé jáde yóò gbé jáde kódà kó wà nínú ihò lẹ̀ tọ́lọ́run bá ṣetán láti gbéyàn dìde yóò máa gbé dìde àmọ́ iye àwọn ẹlòmíì tó búyàn náà wọn kúrò lójú kan náà so mi believe nínú area yẹn. Ṣẹ́rí adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé Ọlọ́run sì ní ká wà ní ilé ayé àwọn Yorùbá ní ẹni tó bá wà níbẹ̀ ló ń ṣe bẹ̀ àwa náà ò dákẹ́ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ọgbà ni máa ń pe current president wa àwọn nǹkan báyìí àwọn nǹkan báyìí tó ń lọ ń ṣe ni kí ẹ wà tó ṣe fún mi lésì wípé àwọn tí ń ṣe ètò òun ti pe lágbájá òun ti pe tàmẹ̀dò gbogbo títí kórí gbogbo àwọn ọmọ báńgà kínní kan tó ń búra wọn tó ń sọ̀rọ̀ òbésèrè gbá kan òkàn ẹ̀ gbogbo àwọn yẹn náà ni àti ṣiṣẹ́ tó wọ̀ sí kí a máa gbọ́ nǹkan kan nípa ọ̀rọ̀ ìjà sẹ́rí tọ̀rọ̀ ti Alhaji Kollington àti Alhaji Wasiu Ayinde ọ̀rọ̀ ọmọ àti bàbá ni bí wọ́n bá pe kódà kí wọ́n lọ pe wòlíì wá láti ṣọ́ọ̀ṣì pé àbí kí wọ́n lọ pe sífì mọ́ọ̀mù wá pé ẹ wá jókòó ọ̀rọ̀ báyìí ni wọ́n sọ pé kò tó ojú àti mú ni kò tó wọn agbésáré ẹni tó ń bínú ó ti sọ nǹkan tó ń bínú bàbá tó dẹ̀ ń sọ̀rọ̀ tó ń bínú sí òun náà ti mọ nǹkan tó tọ́ láti ṣe bẹ́yàn bá ní àgùntàn 10 kò ní gbàdúrà kíkan ó sọnù nínú wọn so bàbá ló máa wà ní ààyè àgbà lóòótọ́ náà ti mọ̀ wípé wọ́n ní bọ́mọdé ṣàgbà ọmọdé náà ló máa bẹ bàbá ẹ̀ bí bàbá náà ló bá dẹ̀ sí ọmọdé náà ló máa padà bẹ bàbá so ọ̀rọ̀ tó wà ń bẹ̀ yẹn ọ̀rọ̀ tí kì í ṣe nǹkan tó yí rẹpẹtẹ ni ṣe understand mi lóòótọ́ ẹni tí ó bá rí nǹkan ìbínú tí ò bá sọ síta tó wà lọ ń ṣe nǹkan míì ìyẹn ni ò dáa bọ̀tẹ́ni tó rí ìbínú tó dẹ̀ sọ síta pé tó sọ síta ẹ mọ̀ wípé ó ti tán nínú ẹ̀ nìyẹn so bàbá máa ṣàtúnṣe Alhaji gẹ́gẹ́ bí Alhaji Kollington bàbá náà jẹ́ fún gbogbo wa òun náà kọ́ máa ṣàtúnṣe láìpẹ́ lágbára Ọlọ́run. Ṣe rí nǹkan tí ó happen ni pé gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ǹkan àwọn president wa òun ló ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó bá dẹ̀ ti ṣe àbí tó bá fẹ́ ṣe eléyìí tó bá jẹ́ pé ó kan àwọn ata jẹ́ elders ó máa pè wá ó máa jẹ́ àgbọ́ pé báyìí nìkan mo sọ sí pé ó pé àwọn èèyàn kan ó pé àwọn ọmọ kan pé òun ò fẹ́ gbọ́ nǹkan kan bẹ́ẹ̀ mọ́ ṣe understand me bó ṣe ń ṣe ètò yẹn náà ló ń sọ fún wa ṣe understand me eléyìí tí táwọn sọ pé Alhaji Kollington àti Wasiu yìí náà wọ́n ti ń ṣe ìgbésẹ̀ láti make sure pé gbogbo nǹkan yẹn ó ti ń wọ́n eradicate ẹ̀ nítorí pé ìjà ò tọ́ adẹ̀mọ̀ wípé kò sí nǹkan tó dábí kí àlàáfíà wà lágbolé fújì ẹ rí pé nígbà tá a ṣe àríyá kan tá a ṣe ní LTV8 ẹ rí pé irú wa ògiri wa everybody gbogbo àwọn tá a pè ní star gbogbo wọn náà pèsè síbẹ̀ tó ń gba máìkì lọ́wọ́ ara wọn tí ó bá sì fẹ́ ni irú nǹkan bẹ́ẹ̀ yàn ní ṣẹlẹ̀ wọ́n ní tí tó wù kó lè máa ṣẹlẹ̀ lágbolé fújì kò tí ì kọjá ń tá a máa parí láàrin ara wa which mo dẹ̀ mọ̀ wípé agbára Ọlọ́run láìpẹ́ ẹ rí pé kò ní sí lẹ́rí gbogbo nǹkan tí tá à ń ṣe nílé ayé gbogbo ẹ̀ náà ló ní ìkáràmásìkì àwọn èèyàn tiwa lórí pé òkè ẹgbẹ́ orí fújì o nítorí pé sẹ́rí ẹgbẹ́ orí mi ò tó rò wípé bóyá ẹgbẹ́ kan wà tó tún milẹ̀ títì bí ẹgbẹ́ fúnmá Ọlọ́run ló dẹ̀ ní kó rí bẹ́ẹ̀ kì í ṣe mímọ̀ ṣe wà ìdí nìyẹn tó fi jẹ́ wípé àwa náà a fẹ́ kí n tó lè ta ní ìṣẹ́yí méjì fúnmá yẹn kó máa wáyé àwọn àgbààgbà ń ṣègbésẹ̀ o àwa àti pera wa láàárọ̀ ìgbà àtàjọ jẹ́ elders èmi sọ fún ọmọ ní dáfẹ́ wà o
tá máa ṣe so mo dẹ̀ láti attend gbogbo àwọn nǹkan tí ó wà nílẹ̀ rárá àwọn nǹkan tẹ́ ń béèrè yìí náà ni wípé lágbájá bó lágbájá ń bá tàmẹ̀dó fa kankan kí ẹ ṣe kí ni ká eradicate ẹ̀ àdẹ̀ lè ṣe nǹkan tá à ń sọ yìí a lè ṣe náà lẹ́yìn president wa a ti sọ pé borí tó jẹ́ ọmọdé fún wa ọmọjọ́ ọmọ fún wa ká bá gbé nǹkan gbẹ̀yìn ẹ̀ kò possible òun ló sì wà ń bẹ̀ lẹ́ni ẹ̀ understand me sí so gbogbo ààyè yẹn ẹ̀yẹ máa pé láìpẹ́ ẹ̀ rí i pé kò ní sí nǹkan kan tó pa fa omi gbọ́n mi sí omi òtó tó bá tẹ̀ tó fẹ́ jọ jáde a máa mọ̀nà tá a máa gbégbá ọlọ́kùnrin ràn wá lọ́wọ́. ṣe rí ọ̀rọ̀ tẹ́ sọ yìí sí ní ojú tèmi ṣe mọ̀ wípé iṣẹ́ kì í dédé iṣẹ́ tí ò bá nídìí àwọn àgbàlagbà wọ́n ní òye làgbà máa ń wò àgbà dẹ̀ máa ń yájú ní àgbà kì í yánu tí nǹkan kan bá ṣẹlẹ̀ tágbà bá wo sàkún bí tọ́rọ̀ yìí ń lọ ẹ mọ̀ pé nísìn àwọn nǹkan kan wà ẹ wo mo fẹ́ fi ṣe example ni o Abbas nsìn ọba aláṣàkáṣà lámọ́ sí tí ò bá dáṣàkáṣà yẹn ní òde ẹ̀ àwọn èèyàn ò ní jó àwọn èèyàn ò ní wà happy ṣe understand mi sìn so wọ́n ti mọ̀ pẹ̀lú slogan yẹn tí Pasuma bá dòde nsìn ó mọ bó ṣe máa ń thrill àwọn fans ẹ̀ tí ò bá tí ì kọrú orin tí wọ́n tó ń fẹ́ yẹn tí wọ́n ń fẹ́ táwọn èèyàn ń fẹ́ yẹn inú àwọn èèyàn ò ní dùn ẹlòmíì lè má dìde jó bẹ́ẹ̀ ni Saheed Òṣùpá ní ìsìn ìtawà sọ pé bóyá ẹnìkan nínú àwọn tá à ń sọ yìí bóyá Sule Atawẹ́wẹ́ àbí Muri Thunder àbí nǹkan kan kálukú ló mọ fáàbù ara rẹ̀ o láàrin àwọn olórin kálukú ló mọ gbà tó ń bẹ̀rẹ̀ kálukú ló mọ àwọn tó ń bá ní fíìlì so bẹ́ẹ̀ nìkan bá fẹ́ ṣàgbéré pé bóyá òun náà kí wọ́n lè sọ pé kinní kan ṣe mọ́ ara àwọn tó máa sọ́ọ̀tọ̀ fún ẹ pé ọ̀gbẹ́ni wá má dáadáa kù dálẹ̀ so a lè ṣe ká má kọrin èébú a lè ṣe ká má pòwe so òwe tá ń pa yẹn náà òun lẹ lómi fi rò pé bóyá lágbájá èmi ló ń bá wí bóyá tàbẹ̀dù bóyá èmi ló ń bá wí lágbájá Barrister ti sọ́nù rẹ̀ ti pẹ́ bí lágbájá bí Táyé bá kọrin wọ́n lè ní Kẹ́hìndé ló ń bá wí bí Kẹ́hìndé bá kọrin wọ́n ní Dòwú ló ń bá wí bẹ́ẹ̀ ni látàyé báyé dá ti bá wípé lówe là ń sọ̀rọ̀ orin ẹnìkan ọ̀bẹ́nìkan kí kálukú ṣe kó lè dùn kó lè dán fóun ni kọ́lọ́n kó ṣe àtúnṣe kó bá wa ṣàtúntò gbogbo ibi tó bá kùdìẹ̀kùdìẹ̀ káàtó sí kọ́lọ́n bá wa ṣe bọ̀tà wa gbàlagbà àdákẹ́ o gbogbo gbàlà ń pe president wa láti máa jẹ́ kó mọ̀. ṣe rí ọ̀rọ̀ tó wà níbẹ̀ yẹn nǹkan tí nígbà tí ó ti kọ́kọ́ fail látọ̀dọ̀ àwọn láti venue you understand me ó ṣeé ṣe o kó jẹ́ pé ààrẹ ni tó tún padà sọ̀rọ̀ advice fún Alhaji pé ní tẹ́ fẹ́ ṣe yìí bóyá tẹ́ bá ṣe ó ṣeé ṣe kí nǹkan báyìí tún ṣẹlẹ̀ ṣe understand me sìn bóyá yẹn ni ò jẹ́ kí bàbá ó tún padà pe ìpè mọ́ but one on one èmi àwa àti wọn ò tí ì ríra ṣe understand me but from láti ẹnu president wa ó sọ fún àwa wípé òun sọ báyìí lórí pé tábàtẹ̀ ni a fẹ́ parí ìjà náà lóòótọ́ ó dáa bẹ́ẹ̀ kì í ṣe pé kò dáa àmọ́ ká tún máa rántí àwọn nǹkan míì tó lè padà jẹyọ láti bí parí ìjà yẹn ṣé a máa ní kí lágbájá ó yá wá rojọ́ tàmẹ́dò ó yá àwọn náà wá wí tiẹ̀ ta ni ò ní sọ tó dùn ta ni ò ní sọ wọ́n bá fún rèé lọ́kọ̀ ọ̀dọ̀ ààrẹ kan ló máa rúkọ sí bóyá yẹn náà wà ní bàbá rò tán fi rò pé jẹ́ káwọn gbé sí létà náà ṣe understand mi sí àwa àgbàlagbà náà gbogbo ìṣẹ́ kì í ṣe pé báyà wọ́n sọ fún wa ó wà lórí kíní mi pápá so president náà tó dẹ̀ jẹ́ pé òun náà ó wà àtọ̀hún àti ọ̀dọ̀ wa ń bí kò síbi kankan tó fi sílẹ̀ ó jẹ́ ká mọ̀ wípé nǹkan tó ṣẹlẹ̀ nítorí èmi náà béèrè lọ́wọ́ pé nǹkan báyìí tó ṣẹlẹ̀ yìí ṣé wọ́n post wọ́n ní till further notice so till further notice yẹn a ò mọ bó ṣe máa pẹ́ tó so ìyẹn ò jẹ́ kí èmi ó rí nǹkan kan sọ sí àárín yẹn
but mo believe pé it's nǹkan tó wà lẹ́yìn it's best known sí Alhaji Kollington tí kò fi sí bóyá wọ́n ti padà tún pé ìpàdé yẹn so Ọlọ́run á bá wa ṣàtúnṣe á bá wa ṣàtúntò. Ohun tó wà nínú ọ̀rọ̀ yẹn ni pé bóyá ìjọba ń fún onífújì lówó bóyá wọn fún onífújì lówó àwa ò mọ̀ àtọ̀dọ̀ Wàsíù ni ìrànlọ́wọ́ yẹn ti jáde wá. Kò tí ì sí as far as I'm concerned kò tí ì sí. ó ṣeun ká tó di pa aṣọdún yìí ká tó ṣọdún iléyá yìí ìgbà tàlájì Sàká sọ̀rọ̀ ó ti relocate sí London òun ìyàwó àtàwọn ọmọ ẹ̀ ó dẹ̀ ló ń wà òkè torí èmi náà béèrè pé kí ló ń ṣẹlẹ̀ gangan bẹ́ẹ̀ so inú ẹ̀ dùn nígbà tó gbóhùn mi ó ní òun ti ẹ̀ dúpẹ́ pé àrántí òun mo dẹ̀ ṣe bá sọ̀rọ̀ tán mo sọ fún bàbá so gbogbo àwọn elders náà tí wọ́n ní opportunity láti kódà lórí WhatsApp ẹ̀ lèmi àti ẹ̀ ti sọ̀rọ̀ ó bá mi sọ̀rọ̀ tí mo gbóhùn ẹ̀ mo dẹ̀ rí pé wà òkè so ṣẹ́rí tí nǹkan bá ṣẹlẹ̀ níbi tó kù sí náà rọ àwa onífújì òun náà ni wípé ká máa ṣùgbọ́n ara wa tàbá gbọ́ pé nǹkan kan ṣẹlẹ̀ sí èèyàn kan ẹlòmíì lè ṣe nǹkan kó ṣe lábẹ́nú kó lóun fẹ́ kéèyàn kan mọ̀ but ní sáìdì ọ̀dọ̀ tí wá ń bí kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ even especially our former elders tí a ní gbọ́ àbí tí onítọ̀hún ò ní sọ fún wa pé lágbájá ṣe nǹkan báyìí fóun so ìgbésẹ̀ yẹn kò tí ì bẹ́ẹ̀ sí lẹ́yìn yàtọ̀ sí kí president wa tó bá gbọ́ pé nǹkan kan ṣẹlẹ̀ sí yàn kó dìde kó wá kí wa nǹkan tó bá dẹ̀ ní but tí gbogbo ẹgbẹ́ kò tí ì sí ìrànlọ́wọ́ kan tó irú ìtàwọn tẹ̀sán páwọn ní tíátà nǹkan kan ṣe yẹn kọ́lọ̀ kó túbọ̀ bá kó sí àwọn star wa nínú káwọn náà lè máa ṣe bẹ́ẹ̀. ṣe rí ìbéèrè tẹ́ béèrè yẹn bí a ṣe wà pẹ̀lú ra wa bí kálukú ṣe súnmọ́ àwọn star sí irú Sule Malaika ń sìn there is a certain time kan torí pé nígbà tí mo ṣe 40 years on stage mi ní year 2013 òun ló wà kọrin fún mi òun náà jẹ́ ọmọ kan tó jẹ́ pé alápọ̀nlé ọmọ ni Alhaji Sule Malaika kọ́lọ̀ túbọ̀ bá mi gbé ìràwọ̀ ẹ̀gá nítorí pé wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́jú èèyàn kọ́ ni owó bí táwa rárá gbogbo yẹ́dẹ̀ ti ṣẹlẹ̀ kó tó di pé Alhaji Wasiu ti ṣe ẹgbàá 200 ẹgbàá kínní níwọ̀n bá táìmù tó fi ṣe ẹ understand mi sí ká dúpẹ́ lọ́wọ́ wọn náà nítorí pé a lè fi gbẹ́ni tí ò ṣe rárá kọ́lọ̀ kó túbọ̀ gbọ́wọ́ gbogbo wọn sókè káwa náà ká má lọlẹ̀ ká má tọrọ jẹ wọ́n nípò bàbá là ń bá bàbá ipò bàbá náà kọ́ ló máa tí mú wá kú mẹ́ la ilaha illallah ìlàyé Olúwa ọba tó ní wá ìlàyé Olúwa ọba tó ní wá tó fàánú rẹ̀ ṣe wá kù sórí ilẹ̀ ayé à ń bẹ Ọlọ́run máì mú wá kú níbẹ̀ o máì mú wá kú níbẹ̀ o máì mú wá kú níbẹ̀ o ẹ̀bẹ̀ là ń bẹ Ọlọ́run ẹ̀bẹ̀ là ń bẹ Ọlọ́run máì mú wá kú níbẹ̀ o alhamdulillah. alhamdulillah rabbil alamin adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run a sì ń kọrin orin tí kò lẹ́nu wọ́n ní kò lè tán láyéláyé kò lè tán o kò lè tán
láyéláyé kò lè tán o, ẹ̀bùn tọ́lọ́run ọba fúnni kò lè tán o, láyéláyé kò lè tán. Orin tó pa o kò dẹ̀ lè tán lẹ́nu àpèdè ara, kò lè tán. Ọ̀rọ̀ kábítí kábítí kò lè tán o, ọ̀rọ̀ lówe lówe kò lè tán o, ọ̀rọ̀ tó mọ́gbọ́n dání kò lè tán lẹ́nu àgbà òṣèré o. Alhamdulillah. Nọ́mbà mi kò yí padà 081 27 49 57 00.